Ẹ̀yin olólùfẹ́ Kí lẹ rí sí? Ẹ káàbọ̀ sí ọ̀tún ètò yín fún ti òní. Orúkọ mi ò tí ì yí padà bó tilẹ̀ jẹ́ wípé ó pé ọjọ́ méjì mẹ́ta kan tẹ́ ẹ rí mi kẹ́yìn ẹ béèrè mi, àmọ́ mi ò bínú. Mo mọ̀ pé òkò ibi báyìí ni òjá rí òkè tọ̀hún. Èmi náà ni ti ní tòótọ́ aródú òjígọ̀bì. Ọmọ wọn lówó òdùrú ajífẹ́pẹ́ ṣeré ògbógbòǹdù ẹ̀kọ́ ọmọ ògbógbó máa fẹ́ràn ọmọ kì bàbá sílẹ̀ ọmọ òbẹ́ni lórí kóròmọ̀ bẹ́ni lórí rẹ́gírẹ́gí àwà òṣùlé ni mí ọmọ láàgbélù ọmọ ìtàn alága àgbélé ọmọ límẹ̀rí ọmọ bá àríjẹ àwọ̀ láàmọ̀ èmi lọmọ bàbá kan ìjọ̀gbọ̀n ìyá kan ìyọnu ẹranko burúkú tí wọ́n fi gbójì ọmọ bàbá omi tútù tí jóni fàì bẹ́ẹ̀ ni orí ètò Kí lẹ rí sí ni gbogbo wa jọ balẹ̀ sí gbì níbi tí a ti jọ máa ń fi ẹ̀kọ́ kún ẹ̀kọ́ fi ọgbọ́n kún ọgbọ́n fi ìmọ̀ kún ìmọ̀ tá a ti máa ń ṣe àgbéyẹ̀wò àwọn kàyéfì gbogbo tá a gbọ́ tá a rí àbí àwọn èyí tó ṣẹlẹ̀ sí àwa gangan láti ilé-iṣẹ́ Nua Media ilé-iṣẹ́ tó máa ń fọn rere ẹ̀sìn èdè àṣà àti ìṣe Yorùbá tó dẹ̀ máa ń polongo àwọn iṣẹ́ ìbílẹ̀ wa àti àwọn ọmọ wa gbogbo tí wọ́n ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé. Lónìí lórí ètò Kí lẹ rí sí kí n tó sọ ìtàn tí mo mú wá fún yín ẹ jẹ́ kí n rán yín létí wípé iṣẹ́ wa nílé iṣẹ́ Nua Media kò dúró lórí kákàn máa fọn rere àṣà èdè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nìkan àmọ́ a máa ń ṣe ohun gbogbo tí ó bá ti jọmọ́ ká gbéhùn sáfẹ́fẹ́ kí a ṣe iṣẹ́ orí móhùnmáwòrán tí ẹ bá fẹ́ mọ̀ nípa ohun gbogbo tá à ń ṣe nílé iṣẹ́ wa ẹ ṣàkàn sí wa pẹ̀lú àwọn nọ́mbà ímeèlì àti ìtàkùn wa gbogbo tẹ́ ń wò lórí ẹ̀rọ yín àbí kẹ́ ẹ tẹ atọ́ka tó lọ sí orí àsíá wa lórí ayélujára ìyẹn www.nuamedia.com Nua yẹn ní àmì ohùn Yorùbá lórí nuamedia.com ní kẹ́ẹ̀tẹ̀ lọ́gán lẹ máa já sórí àsíá wa lórí ayélujára. Ẹ̀yin tèmi olólùfẹ́ mi lórí ètò Kí lẹ rí sí. Mo kọrin kan ní ìgbà kan sínú eré ìtàgé tí àbúrò mi kan ṣe eré fíìmù tó ṣe nígbà yẹn mo bá ń pe orin yẹn máa ní kiri wówó gbangba jíìgì kéré wọ̀wọ̀ oní kọjá iye kiri wówó gbangba jíìgì kéré wọ̀wọ̀ oní kọjá iye páńkútẹlú o kútẹlú ẹwò tí bá ní máa kọ ogun ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ gangan ẹnìkan mà ní ṣẹ́rí nínú ilé yẹn wọ́n fẹ́ràn kó máa ṣàánú kó máa múgbá sílẹ̀ kó máa máwo sílẹ̀ kó ṣáà máa ran àwọn èèyàn lọ́wọ́ àmọ́ ẹbí kan wà tí àwọn ẹbí yìí náà tí wọ́n máa ń ràn lọ́wọ́ ní òrèkóòrè bí wọ́n bá ra ta bí wọ́n ṣe ń ra tiwọn wọ́n á ra tiẹ̀ bọ́ bá repo bí wọ́n ṣe ń ra tiwọn wọ́n á ra tiẹ̀ bí ẹnìkan ò bá sí nílé tó bá nínú ilé àwọn arábí làwọn fẹ́ sùn àyè gbà mí ni orúkọ ilé àwọn aláàánú yìí jẹ́ fún àwọn ẹni tí mò ń sọ yìí ṣùgbọ́n ní ọjọ́ kan wọ́n wá wò ó nínú ara wọn wípé àwọn fẹ́ ṣe àwọn aláàánú yìí àwọn fẹ́ ṣe wọ́n ní jàǹbá wọ́n làwọn fẹ́ ṣe wọ́n ní jàǹbá ni wọ́n bá ṣáà wọ́n ti ń palẹ̀ mọ́ oríṣiríṣi àwọn wọ́n ti fìgbà kan wá rí tó jẹ́ wípé ìfura ló jẹ́ káwọn onílé ẹ̀ máa wò wípé àwọn wo ló rìn wọ inú ọgbà àwọn onílé bá ra ajá wọ́n ra ajá ní ọjọ́ kan ṣáá ni àwọn onílé bá jí láàárọ̀ ọjọ́ kejì ni wọ́n bá rí wípé kò jọ bí ẹ̀jẹ̀ kò jọ bí nǹkan kan wà ní ilẹ̀ káàkiri bí wọ́n ṣe wo ara ògiri wọ́n rí àpá ẹsẹ̀ ajá àpá ẹsẹ̀ èèyàn ní ara ògiri wọn ló bá fò rírí ló bá di àgọ́ ọlọ́pàá ìyẹn làwọn ọlọ́pàá bá dé ló bá ní káwọn tọpinpin bó ṣe ṣẹlẹ̀ o wọ́n bá wo ìrìn tí ajá rìn àti àwọn ẹsẹ̀ yẹn ló bá tọ́ka lọ sí ilé àwọn aráabí ló bá ní láyé wọ́n fi rọ́pa ní o wọ́n fi kíní kan lu àwọn ní o àwọn ń ṣe kíní kan làyẹn bá láwọn ò mà sọ pé ẹ ṣe nǹkan kan èèyàn ṣáà wà ibi tí wọ́n ṣáà ti ní wọ́n dé ṣá lọ bá rí ọmọ inú ilé yẹn ní gbogbo ẹ̀gbẹ́ ẹ̀ kan ni wọ́n bá rí àpá eyín àti ìkànnà ajá gàdàgbà lára ẹ̀ ló bá di ṣọ́rọ́ bóò ló ṣe jẹ́ ló bá di báwo ló ṣe rìn ló bá di ló bá ní kí ṣòwò nìkan ló bá bẹ̀rẹ̀ sí ní kà bòròbòrò nígbà wọ́n máa wọ ẹnìkejì náà ṣe nìyẹn náà jẹ́ ẹnìkan nínú àwọn tó máa ń wọ ẹnu ilé ó dá o ẹ má bínú o àní ṣe bẹ́ẹ̀ mọ́ o alára bẹ̀rẹ̀ sí níbẹ̀ ẹ má jẹ́ kójú báyìí lọ ẹ ṣe ló kú òru ẹ jẹ́ ká ṣe kinní kan ẹjọ́ tó bá jẹ́ ẹ̀yin ni báwo lẹ ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ yìí
ṣé ẹ máa ní kọ́lọ́pàá máa kó wọn lọ ni? Àbẹ́ máa ní nítorí orúkọ yín kí wọ́n yọ̀ǹda wọn, àbí ẹ máa sọ pé káì má ṣe bẹ́ẹ̀ mọ́ ní bí ìlú wa ṣe rí ní lọ́wọ́lọ́wọ́ báyìí gan. Ohun gbogbo tẹ́ ẹ bá rí sí ẹ fi ṣọwọ́ sí wa bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lórí ìtàkùn wa tàbí ímeèlì wa pẹ̀lú nọ́mbà wa tẹ́ ń wò lórí ẹ̀rọ yín, àbí kí ẹ lọ sí orí àsíá wa kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ láti ibẹ̀ lọ́gán la máa dá yín lò. Lẹ́ẹ̀kan sí Aródún ni mò ń jẹ́, Òjígọ̀bì, ọmọ wọn lówó òdùrú, ọmọ àwà òṣùlé, ọmọ bàbá kan omi tútù tí jó ní fàìfàì. A máa ríra wa láyọ̀ láìpẹ́ jọjọ. Àlàáfíà o. Nuwa Media.